tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí lórí ọ̀rọ̀ Mr. Ogogo wọ́n ní àdúrà ní ká máa gbà ṣùgbọ́n kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe o kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe Ọlọ́run ni ọba tó lágbára lórí ohun gbogbo tọ́ ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ká dákẹ́ àdúrà níta tún lè fi ràn wọ́n lọ́wọ́ ó ní àdúrà kí Ọlọ́run kó bá wa jẹ́rìí ara ẹ̀ kódà wọ́n sì tún ṣe àwọn àlàyé kan lẹ́kùnrẹ́rẹ́ wípé stage 4 cancer pé n tó lágbára ni o kí Ọlọ́run kó má jẹ́ kí búburú ṣẹlẹ̀ sí wa o ká má rogun àìsàn kódà wọ́n sì ṣe àwọn àlàyé rẹpẹtẹ tí màá sí fọ́nrán sílẹ̀ láìpẹ́ tẹ́yìn èèyàn máa gbọ́ tọ́ ẹ jẹ́ ká fi àdúrà ràn wọ́n lọ́wọ́ bí wọ́n ṣe sọ ká dẹ̀ ní ìgbàgbọ́ pé kò sóhun tí Ọlọ́run ò lè ṣe. Alaye téèyàn bá jorí ahun pẹ̀lú kọ̀ǹdíṣàn tí aláàjì wa Taiwo Ogogo wà àdúrà ni wọ́n nídìí o ẹjẹ́ àfàdúrà àgbo tá a gbé lọ fún wọn a gbìyànjú ajé ni o a gbìyànjú ẹ̀mí ni o because stage 4 cancer àwa náà a máa ti ń jẹ́ cancer o dead alive stage 4 cancer is dead alive ẹni tí ó bá mọ̀ tán pé stage 4 cancer is dead alive bí ẹni tí wọ́n ti sọ fún pé kò ní àní-àní lẹ́yìn káwọn fámìlì ọmọ múnú rẹ̀ dùn kó o dẹ̀ máa retí ọjọ́ tí ọlọ́jọ́ máa dé that is stage 4 cancer condition wọn ó critical níwọ̀nba o mi ní sọ́jú báyẹn lọ o condition wọn critical níwọ̀nba àdúà Alhaji wa Taiwo Aisan wọ́n nílò àdúà gbogbo àwọn ọmọ Nàìjíríà pátá torí níta gbé lọ kọ́lọ̀njẹ́ lè lò ó kọ́lọ̀njẹ́ rí lò fún wọn kọ́lọ̀njẹ́ rí lò fún wọn ó ní rísìn tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ o kọ́lọ̀njẹ́ kan rí lò fún wọn torí pé kò sí okun láti lè jẹun kò sí okun láti lè lo nǹkan kọ́lọ̀njẹ́ kan rí lò fún wọn ọ̀tọ̀ ní kéèyàn ò kí àwọn ẹ mọ̀ gbogbo nǹkan téèyàn ń lò yìí náà ló ní di strength láti lò ẹ mọ̀ ṣe tára bá ti ń ṣàìsàn ẹnu máa kọ oúnjẹ kódà ẹnu máa kọ omi mímu ẹnu máa tára bá ti ń ṣàìsàn ẹnu máa kọ omi mímu ẹnu máa kọ oúnjẹ. So I know what stage cancer entails stage 4 cancer a fẹ́ gbìyànjú ní o gbogbo ọmọ Nàìjíríà a fẹ́ gbìyànjú ní o ìgbìyànjú la fẹ́ ṣe o ṣe mọ̀ pé kò sí bí àìsàn tí ń ṣe èèyàn ṣe lè lágbára tó a máa gbìyànjú náà ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹni tó gbé lọ sínú hospital kọ́ ló ń bọ̀ láàyè fún wọn bí mo ti kọ́kọ́ rí wọn because omi fẹ́ jábọ́ lójú mi bí mo ṣe rí wọn wàláhì omi fẹ́ jábọ́ lójú mi pé Alhaji Taiwo Aisan àwọn náà wà nírú condition báyìí subhanallah jala man la yamut mo wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi rọ gbogbo àwa tí nírú challenge torí challenges ni ẹ dákun ẹ já máa ṣàyẹ̀wò bí òjúlẹ̀ kan once in a 6 months or once in a year inú ẹ̀ẹ̀kan lọ́dún tàbí lẹ́ẹ̀kan lóṣù mẹ́fà ẹ já máa ṣàyẹ̀wò ara wa o torí pé ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń bẹ nínú ara lọ́pọ̀lọpọ̀ ò notice tí ọ̀dẹ̀ mọ̀ ẹ já máa ṣàyẹ̀wò ara wa èmi tẹ́ ẹ rí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí àgbo kánsà ń bẹ nínú ilé mi o ẹ wò ó ní yìí àgbo kánsà rí lọ́ọ̀kan yìí ó jẹ́ ń fi hàn yín àgbo kánsà ní lọ́ọ̀kan yìí ẹ wò kẹ́ẹ̀gì ọ̀kan yẹn 5 litre kẹ́ẹ̀gì tẹ́ ń wò lọ́ọ̀kan yẹn àgbo kánsà tí mo gbé lọ fún Alhaji Ogogo ló wà nínú rẹ̀ tí mo máa ń mu láàárọ̀ lálẹ́ mo mú dé stage yẹn ni ẹ jẹ́ ń fi hàn kódà ó ṣeé ṣe kó kù ńbẹ̀ gan ó ṣeé ṣe kó kù ńbẹ̀ so àgbo kánsà nìyẹn àgbo kánsà so mo ṣe máa ń mú àràárọ̀ ni mo máa ń mú ẹ máa ṣàyẹ̀wò ara má jẹ́ ó jẹ́ pé gbà tó bá tó sick ni wà tó máa lo oògùn àgbo kánsà lélẹ́yìí tí mo ṣe sínú ilé kò kí ń bàjẹ́ àgbo kánsà yìí kò kí ń bàjẹ́
ìwọ náà lè ṣe sínú ilé tí wàá máa lò ó pàápàá jùlọ ìwọ tó bá ti rí traces sí pé nínú lineage yín nínú bóyá mọ́mí ẹ tàbí bàbá rẹ ti ní cancer rí máa lo nǹkan cancer o má dúró dìgbà tó bá tó mú ẹ o because genetics factor ń bẹ o ìwọ tó bá ti notice pé bóyá àìsàn kan ló pa bàbá tàbí màmá rẹ ìwọ tó bá ti notice pé bóyá diabetes ló pa bàbá tàbí màmá rẹ máa múra kí wọn náà má bàa ní diabetes because ó ti wà nínú ìran yín nìyẹn ó ti wà nínú ẹ̀jẹ̀ àwọn parents yẹn nìyẹn ìwọ tó bá jẹ́ pé bóyá cancer ló pa ìkànnù bàbá àti màmá rẹ múra kó má bàa jẹ́ pé ìwọ náà máa padà ní àìsàn yẹn lọ́jọ́ iwájú àwọn nǹkan tó bá lè máa lò tí wàá fi máa lé tracy àwọn nǹkan yẹn lọ wàá máa lò ìwọ tó bá jẹ́ pé àìsàn kan ló pa bàbá tàbí màmá rẹ tó wá tiẹ̀ múra lórí àìsàn tó bá ti pa bàbá èèyàn tàbí màmá èèyàn irú àìsàn yẹn ó ṣeéṣe kí irú àìsàn yẹn ó padà mú yẹn o ẹni tó bá jẹ́ pé bp yìí máa ń da àwọn òbí ẹ̀ láàmú bóyá ìyá ni tàbí bàbá òun náà lè padà ní bp yẹn o torí pé egbò á máa tọ̀ràn tí àìsàn kan bá ti mú pẹ́rẹ́ǹtì èèyàn ìwọ tó jẹ́ ọmọ fún wọn o ní láti múra dáadáa lórí àìsàn tó mú wọn yẹn kí wọn náà má bàa ní tí wọn náà bá ti ń dé stage tàn dé yẹn ó ṣeé ṣe kí wọn náà ní irú àìsàn yẹn o torí pé ẹ̀jẹ̀ ni inú ẹ̀jẹ̀ ló wà so tẹ́ bá ti notice pé àìsàn kan ń ṣe àwọn parents yín ìwọ ọmọ tètè lọ múra lórí àìsàn yẹn gbogbo àwọn nǹkan tó lè máa lò tí àìsàn yẹn ò fi ní sí ẹ wàá tètè máa lò ó wọn ní àtòkèrè báyìí lójú jíjìn tí máa ń mú ẹkún sun so environmental factor sì máa ń fà á àìsàn yẹn lè má ṣe òbí èèyàn ó lè má ṣe ìyá kó má ṣe bàbá ṣùgbọ́n àdúgbò téèyàn ń gbé ó lè fà á environmental factors a máa fà á káìsàn tí ó ṣe bàbá àti ìyá kó dìdí ṣe yàn tó bá dẹ̀ ti ṣe é ó ti wà nú ẹ̀jẹ̀ nìyẹn àmọ́ téèyàn bá bí ó ṣe é ṣe káwọn náà máa ní àìsàn yẹn mo ti rí ẹni tó jẹ́ pé àwọn òbí wọn máa ń ní bp táwọn ọmọ náà dẹ̀ ti ní mo ti rí ẹni tó jẹ́ pé àwọn òbí wọn máa ń ní diabetes táwọn ọmọ náà dẹ̀ ti ní àwọn ọmọ náà ti ní kódà mo ti rí ẹni tó jẹ́ pé cancer ló pa màmá rẹ̀ tọmọ náà dẹ̀ tó ti ní lumps nínú ọyàn so a ní láti múra dáadáa kọ́lọ́run ọba kó má fi àìsàn sí wa Alhaji wa Taiwo Aisan Ogogo ọmọ akúlódò Ọlọ́run dákun jẹ́ kẹ́mi wọn ogun o àgbo cancer rí mo ṣe sílé àìmọye àwọn àgúnmu bẹnu ilé mi tí mo máa ń lò láràárọ̀ àgúnmu rí àgúnmu rí tí mo kónú yàrá ní omi àgbọn rí so tí mo fi máa ń lo àwọn àgúnmu kọ̀ọ̀kan àgúnmu kidney ni mo máa ń fún mi àgbọn yìí lò àgúnmu kidney ọlọ́mọdé àní kidney problem so àwọn herbs tí mo rà láti China lélẹ́yìí àwọn herbs tí mo rà bọ̀ láti China òun lè ń wò lọ́wọ́ mi yìí àti China ni mo ti rà bọ̀ ẹni tí mo kó sínú yàrá èmi náà ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni so kọ́lọ́ má fi àìsàn sí wa kó má jẹ́ kí a sí àìsàn Alhaji wa Taiwo Aisan Ogogo kọ́lọ́ dákun bá wa fún wọn ní àlàáfíà kọ́lọ́ jẹ́ kẹ́mi wọn ogun so ẹni stroke bá ti ṣe àwọn òbí ẹ̀ rí kó náà múra kó má bàa ní stroke lọ́jọ́ iwájú so Ọlọ́run bá wọn ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀ mi ò kì í sábà fi nọ́mbà sílẹ̀ so nọ́mbà tí mo pè lórí títí Alhaji wa Taiwo Aisan Ogogo gan àwọn èèyàn ti fẹ́ fóònù méjì fẹ́ fàya mẹ́sẹ̀jì ti pọ̀ jù lórí ẹ̀ so ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà a sì padà fi nọ́mbà sílẹ̀ náà ni torí àwọn èèyàn nídìí ìkúnlọ́wọ́ wa àwa náà gẹ́gẹ́ báwa náà ti nídìí help àwọn èèyàn a dẹ̀ mọ so ntẹ́nìkan ò ní ntẹ́nìkan ní ẹnìkan ò ní ntàwà ní ẹlòmíì lè mọ́ ní ntẹ́lòmíì náà ní àwa náà ò ní so máa pe nọ́mbà mi ẹni tó bá fẹ́ reach out sí wa bóyá lórí àwọn àìsàn kan sí kejì fún ìmọ̀ràn kódà ntẹ́lòmíì lè ṣe a lè kọ pé kọ lọ ṣe lè báyìí kọ máa lò ó kì í ṣe dandan kẹ́ ẹ gbé ra yín wá sọ́dọ̀ wa kì í ṣe dandan
kì í ṣe dandan so kọ́lọ́hún ọba ọmọ fi àìsàn sí but prevention is better than cure. àìsàn tó bá ti di pé ẹ̀ẹ́dẹ̀jẹ̀ ká máa ṣàyẹ̀wò tó bá ti notice àwọn nǹkan kan láì dá nínú ara rẹ tètè lọ ṣàyẹ̀wò. ẹ má jẹ́ àmọ́ assumption máa ń pààyàn ní. ẹ má jẹ́ àmọ́ assume pé àbó lè jẹ́ nǹkan báyìí àbó lè jẹ́ ó tètè lọ sí tẹ́ẹ̀sì. ẹ dákun mo dẹ̀bẹ̀ wá ẹ jẹ́ á tètè máa ṣàyẹ̀wò ara wa ẹ jẹ́ á máa ṣàyẹ̀wò ara wa at least once in 6 months ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà tàbí ọwọ́ akéré tán ọpẹ́ tán ẹ̀ẹ̀kan lọ́dún ẹ jẹ́ á máa lọ ṣàyẹ̀wò owó yẹn wọ́n lóòótọ́ ṣùgbọ́n ìwà lálàáfíà wa ó ṣe kókó ó sì wà very very important sí àwọn family àtàrà ìgbò àlàyé wa ó ṣe kókó. tó o bá ní billions lákàntì tó o bá lálàáfíà my brother ó ṣàṣìlẹ̀ ni o ó ṣàṣìdànù ni o ọlọ́run má jẹ́ á ṣàṣìdànù o. téèyàn bá ní billions lákàntì tó o bá lálàáfíà ó ṣàṣìdànù ni because àwọn ẹni ẹlẹ́ni náà máa bẹ́ẹ̀ ná nínàkúnà ṣùgbọ́n tálàáfíà bá ti wà gbà yẹn ni wà lè plan lórí gbogbo tó bá fẹ́ ṣe. sálàáfíà yẹn lọ́wọ́ ayẹ ká rá lárí sọ ayẹ ká fọwọ́ yẹpẹrẹ mú rú àlàáfíà yẹn kò yẹ o ẹ jẹ́ á múra o. mọ́dẹ̀ dúró dègbà tó bá tó ṣàìsàn kó tó máa ṣe àwọn nǹkan tó máa lù sínú àgọ́ ara rẹ̀. má wo owó lójú táìsàn yẹn bá dé owó lè má ka ipa owó tó kójọ yẹn ipa rẹ̀ lè má ka àìsàn yẹn mọ́. wọ́n lè kẹ́ lómi ò tọ́jú ara rẹ̀ yóò máa wo owó lójú wọ́n lè kọ́ wá fi 200,000 ṣe nǹkan tí ó máa lò sára tí ó fi lálàáfíà yóò máa wo owó lójú. so ọlọ́run ní jẹ́ kí á ṣàìsàn. we have to give that particular disease a trial. èyí máa fún nǹkan ní trial ni because likuli dahi dawa gbogbo àìsàn pátá lólógùn. ṣùgbọ́n nígbà tí àìsàn bá ṣẹ̀ṣẹ̀ wọlé sára nìyẹn ẹ jẹ́ á sọ fáàkì fúnra wa. táìsàn bá ṣẹ̀ṣẹ̀ wọlé sára tẹ́ ẹ bá tètè lo oògùn rẹ̀ sí àìsàn yẹn ó rọrùn láti tètè kúrò nínú ara. ṣùgbọ́n táìsàn bá ti spread tó bá ti pọ̀ kọjá tí agbára lè gbé èèyàn máa fún un ní trial ni. trial la fẹ́ fún un pẹ̀lú tó bá jẹ́ pé early stage ni màá fi ọwọ́ gbáyàwó mẹ́wàá gbáyà. the only reason tí mo sọ pé mi ní gbowó ni pé a fẹ́ fún un ní trial ni. àìsàn tí n bá ti rí pé ó ti wà deteriorate ó ti wà complicated mi ò kì í fẹ́ gbowó lórí irú àìsàn bẹ́ẹ̀ màá fowó ara mi ṣiṣẹ́ fún àìsàn nǹkan ẹyọ kan tí ó jẹ́ kí n gbowó lórí ọ̀rọ̀ àìsàn wọn nìyẹn. torí pé mi ò ní fẹ́ torí pé mi gangan náà mọ̀ pé stage 4 cancer no be wàsá trial ni a fẹ́ fún un ní trial nínú àánú ọlọ́run lè lò ní sábàbí látẹ̀kínátù mi ráhámátì láàyè èèyàn kan òkè ń jákàn níbi òkè ọlọ́run kò sì sí tọ́lọ́run ọba ò lè ṣe tọ́lọ́run ọba ò lè ṣe nǹkan kan èèyàn ò nígbàgbọ́ ni o téèyàn bá nígbàgbọ́ dáadáa tọ́lọ́run lè ṣe ọkọjá òkú ọlọ́jọ́ pípé ọlọ́run ọba jí ọba tó ń jí òkú so kí wá ní. so mo dé inú wọ́ọ̀dù tí alájẹ wa Taiwo Aisan wà àríra the first thing tí mo kọ́kọ́ ṣe ni pé mo ṣàdúrà fún wọn because sẹ́rí àwọn nǹkan kan kó tó di pé mi lọ gbé àgbo fún wọn tó bá jẹ́ pé ilé alágbo kan ni Alhaji Taiwo Aisan wà ni wọ́n kọ́kọ́ lọ tí condition wọn fi wá kó tó critical tó bá yẹn tó bá jẹ́ pé ọ̀dọ̀ ọrú wa ìná kọ́kọ́ wà kí condition wọn tó rí báyẹn kí ni gbogbo ọmọ aráyé máa wí ìtí wọ́n máa sọ ní pé ilé alágbo tán gbé lọ ní ọ̀dọ̀ alágbo tán gbé lọ ní egbòogi tí ń lò ní àgbo tí ń lò ní ìtọ́mọ aráyé ọmọ sọnù ṣùgbọ́n sẹ́wọ̀n pé kí ìsàgbò ni wọ́n fi bẹ̀rẹ̀ fún wọn chemotherapy ni wọ́n fi bẹ̀rẹ̀ fún Alhaji Taiwo Aisan o hospital náà fi bẹ̀rẹ̀ o lẹ́ẹ̀fì máa mọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba alágbára gbogbo ẹ̀ tẹ́ ẹ máa condemn traditional medicine ẹ máa làgbo ẹ máa léwé ẹ máa àìmọye tó wà lọ hospital táwa ti treat mo fi àlùkùránì búra èèyàn kan ní abroad aláàjì ni mi ń fẹ́ dárúkọ ẹni yẹn because ẹni yẹn náà máa ń gbọ́ mi dáadáa wọ́n ti sọ fún ẹni yẹn lọ hospital ní US lẹ́ni yẹn wà wọ́n ti sọ fún aláàjì pé kidney rẹ̀ wọ́n ti fún un lọ́jọ́ tó máa kú wọ́n ti fún aláàjì ní lọ́jọ́ tó máa kú aláàjì dẹ̀ pè mí pẹ̀lú ìpayà pé kí n dákun àti Nàìjíríà ni mo ti bá ṣe kidney problem wọ́n ti fún aláàjì ní ọjọ́ tó máa kú
problem aláàjì yẹ lẹ́ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ lẹ́yìn ìgbà tèmi gangan kọ́kọ́ lo oògùn torí oògùn kidney tí mo máa ń ṣe fún yàn èmi ni mo kọ́kọ́ ní kidney problem mo ní kidney issue Ọlọ́run dẹ̀ lò fún mi ní sábàbí àtìgbà yẹn lẹ́yìn rẹ̀ aláàjì yẹn ni ẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe kidney fún mi tí ẹ̀ tí ì ṣe fún Don Richard wọ́n ti fún aláàjì ní ọjọ́ tálàjì máa kú aláàjì dẹ̀ pè mí mo dẹ̀ bá wọn ṣe àgọmọ kidney yẹn mo dẹ̀ bá wọn ṣe adẹ̀ra omi àgbọn 5 litres mo lómi àgbọn 5 litres yìí àti gbé láti Nàìjíríà yọ wọ́n jù aláàjì ní òun wọ́n sanwó ẹ̀ owó tá a fi sẹ́ǹdì oògùn omi àgbọn àti àgọmọ kidney yẹn ó ju owó tá a fi ṣe lọ almost 420 something thousand ni mo fi sẹ́ǹdì omi àgbọn 5 litres ní DHL àti àgọmọ kidney aláàjì ń bẹ láyé lẹ́ni o aláàjì tán ti fún lọ́jọ́ tán ti ìjọ next kéde tí wọ́n fún aláàjì appointment àfa aláàjì tán wọ́n rí you are still alive wọ́n ní tóyìnbó yẹn kọ́kọ́ sọ nìyẹn pé kí ni tó ń lò aláàjì ń bẹ láyé dè ní o wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ so mo ń sọ ilé yìí láti pé gbogbo agbára Ọlọ́run ló ní gbogbo agbára ń bẹ lọ́wọ́ Ọlọ́run a gbọ́dọ̀ jákàn nípa pé bóyá stage 4 cancer so kò sí tọ́lọ́wọ́ ọba ò lè ṣe reason nìyẹn táwa náà fi òkè ká fún un ní trial at least ẹni tó síìkì tọ́dẹ̀ tí hospital sọ pé tán ti sọ pé 50-50 ni àsáni máa wò níran yóò sáni tí ó máa lò àbí tó bá ti sọ fún yàn pé 50-50 ní nǹkan ẹni fún ní nǹkan kan mọ́ kódà àwọn òyìnbó gọ́ọ̀mọ̀ látògùn máa gọ́ọ̀tù máa fún ní drug yóò tún lóògùn òyìnbó tá máa fún un lò títí tẹ́ni yóò fi pàjúdé so definitely àwọn náà tá jẹ́ traditionalist yìí tá a bá láwọn nǹkan tá a lè fi support ẹni yẹn traditionally kò sí tó ní ká má ṣe náà ó ká lọ gbé fún wọn ká tó máa fi yẹn náà kan tán bá lò fún wọn reason yẹn táwa náà fi wò pé ká fún un ní trial káwa náà ó ṣe àwọn nǹkan so tó bá jẹ́ pé bí stage 1 stage 2 ló wà ní màá fọwọ́ gbáyà pé pẹ̀lú àṣẹ Ọlọ́run traditional medicine ti tiwa tá a fi ń tọ́jú cancer á gbìyànjú á bá wọn ṣe ṣùgbọ́n màá gbowó torí mo nígbàgbọ́ nínú rẹ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run máa ń lò sábàbí dáadáa ṣùgbọ́n tó bá ti anything tí n bá ti di pé ó ti wà complicated mi ò kì í fẹ́ gbowó lórí ẹ̀ torí pé mi ò ní like situation tó yẹ pé ẹni yẹn ó lò nǹkan yẹn ò padà ní fẹ́ work tí wọ́n á wá máa wò pé n tó gbé fún wa kò kúkú ṣiṣẹ́ àwọn òdẹ̀ ní sọ pé condition yẹn ti critical kọjá ní téèyàn lè sọ pé òun fẹ́ dáwọ́lé lọ so reason yẹn èyí tó bá ti wà ní 50-50 mo máa ń fowó ara mi ṣiṣẹ́ lórí ẹ̀ ni máa fowó owó ara mi ni máa fi ṣiṣẹ́ mi ò kì í béèrè ọmọ kékeré kan náà wọ́n gbé wá tó ní cancer of the bone but ó ti wà critical ọmọ kékeré ni ọmọ yìí ojú ọmọ 13 years lọ àwọn parents ẹ̀ wá lélo ní máa gbà mo ní ká má wọrí máa ti fún wọn lọ́fẹ̀ẹ́ because mo mọ̀ pé ó ti under deterioration ní nǹkan yẹn wà ẹni tí èmi ò kì í láìkí máa dákún nígbà ẹni tí mo ti rí pé mo ti mọ̀ pé ó ti wà náà wà lọ́ọ̀rẹ́dì kí n tó wá dákún wà láàrẹ̀ kí n tó wá ní kó lọ mú almost 400,000 naira wá 320,000 mo tún dákún wà láàrẹ̀ nínú àwọn mi ò kì í fẹ́ látún ti dákún wà léèyàn ẹni tí mo ti mọ̀ pé kí n tó wá gbadúró owó yẹn kékeré yọ wá má padà ṣiṣẹ́ fọmọ tí mo dẹ̀ mọ̀ pé 50-50 nìkan yẹn wà èmi ṣe reason yẹn tí mo fi máa ń ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ torí ẹ̀ ló jẹ́ kí n gbé kíní yẹn lọ lọ́fẹ̀ẹ́ fún Alhaji Taiwo Aisan so gba tí mo ṣàdúrà fún wọn tán nínú wọ́ọ̀dù tí wọ́n wà so mo dẹ̀ àwọn herbs tí mo gbé lọ fún wọn tí mo ní mo gbé sápò yẹn mo gbé lẹ́yọ kọ̀ọ̀kan mo ṣẹ́ sínú kọ́ọ̀pù mo mú níbẹ̀ lójú wọn lẹ́yọ kọ̀ọ̀kan mo bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ sínú kọ́ọ̀pù mo mú níbẹ̀ pé eléyìí àkótẹ́ máa lu lílé àkótẹ́ máa lu lílé so lẹ́yọ kọ̀ọ̀kan ni mo mú lójú wọn so n tí mo gbé wá n tó jẹ níhù ni o n tí mo gbé fún lọ fún n tó jẹ níhù ni mo dẹ̀ gbà ládùúrà pé àwọn herbs tá a kó lọ kọ́ ló jẹ́ kán rí lò fún wọn because ọ̀tọ̀ ni kán gbé kí ìjọba Taiwo Aisan Ogogo ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà ní online mo fẹ́ kájọ sí suratu Fatiha kan fún wọn gbogbo ohun tá a gbé lọ fún wọn àti tánbà tó máa lò fún wọn nínú àtògùn òyìnbó àtògùn ìbílẹ̀ Ọlọ́run dákun jẹ́ kó máa bá wọn lára mu o Ọlọ́run jẹ́ bá wọn lára mu o Ọlọ́run jẹ́ bá wọn lára mu jẹ́ kẹ́mi wọn gùn Fatiha méjì fún wọn bismillahir rahmanir rahim
alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ní nọ́mbà mi lọ́wọ́ tẹ́lẹ̀ tí ń wá ti pẹ́ ìwọ tó bá fẹ́ ní nọ́mbà mi lọ́wọ́ tó fẹ́ ẹ dákun WhatsApp lè ní ẹ má pè mí ẹ fún mi ní mẹ́sẹ̀gì ní WhatsApp ni lórí 080 36 33 33 13 080 36 33 33 13 080 36 33 33 13 080 36 33 33 13 ìwọ tó o bá fẹ́ nídìí ìmọ̀ràn kan sí kejì lórí àìsàn tí ń ṣe tàbí lórí àgọ́ ara rẹ ẹ pè wá sórí nọ́mbà yẹn àní ṣàìsàn o gbogbo ẹni tó ń bẹ lórí àìsàn Ọlọ́run dákun bá wa fún lálàáfíà o àwa tá a ṣàìsàn Olúwa má fàìsàn sí wa láéláé o assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. tọ́ ẹ̀yin èèyàn bó bá tó ṣe ń lọ àtúmọ̀ mu wá lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Mr. Taiwo Aisan Ogogo